ẹ̀nàwọ́ yín sí òkè sí ọ̀run. We face direction like this, everybody. Ẹ jẹ́ kí a dojúkọ apá àlàáfíà wa báyìí. When I'm coming out, Ní ìgbà tí mò ń jáde bọ̀, I heard the voice. mo gbọ́ ohùn. Mostly, I will be in the office for several hours and I will not listen. Mo lè wà nínú ìyàrá ìgbàlejò mi fún àwọn wákàtí mi ò lè má rí gbọ́ ohùn kankan. So that when I want to come out, I always listen attentively because sometimes he will drop something for me. Bí bá fẹ́ bọ́tà ni máa wá tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ nítorí ibi bá ti ń jáde bọ̀, á fẹ́ bá mi sàwọn kankan. And God told me, tell my people. Olúwa sọ fún àwọn ènìyàn mi. Let them release 7 hallelujah to all the 4 corners of the world. Ẹ jẹ́ kí wọ́n kí hallelujah méje káàkiri gbogbo igun mẹ́rin. Before we start anything tonight. Ká tó bẹ̀rẹ̀ ohun kankan ní àṣálẹ́ yìí. In that direction that you face, Níbi tí o dojúkọ yìí. you will shout. O máa pariwo. You will shout. O pariwo dáadáa. You will shout. O máa pariwo. There is difference between you were talking and you were shouting. Ìyàtọ̀ wà nínú pé kéèyàn máa sọ̀rọ̀ àbí kéèyàn máa pariwo. You will shout 7 thunderous hallelujah. Wàá pariwo hallelujah tó sán bí àrá. As I count 1, 2, 3, go. Bí bá ṣe ka ní ìkejì ìkẹta. You will shout that hallelujah. Wàá wá pariwo. When the 7 hallelujah completed in that corner. Bí a bá parí hallelujah méje sí apá àlàáfíà wa. Come to the front immediately. Àtúndojúkọ ìta. You release the 7 hallelujah with Wàá tún pariwo hallelujah méje bákan náà. Don't let anybody to stop you. Má jẹ́ kẹ́nikẹ́ni tẹ ẹlẹ́kùn. You finish the one in the front. Bí o bá parí ti ìta. You will turn like this immediately. Wàá tún yí sí ọwọ́ ọ̀tún You rẹ. will release it immediately. Wàá tún pariwo rẹ̀ lẹ́ẹ̀mejì. When you turn to the front, Bí o bá wá yíwọ́ sí iwájú padà. we will release 7 hallelujah. Wàá pariwo hallelujah méje sí pẹ́pẹ́. Then we are free to go. Ní ìgbà yẹn a ti ní òmìnira láti lọ. Release your hand. Nàwọ́ rẹ sí òkè. Àwọn tó ń kí hallelujah wọn ò ṣe bó ṣe ń ṣe yìí. People shouting hallelujah, they are not behaving the way you are behaving. Thank you, Holy Spirit. O ṣe ẹ̀mí mímọ́. Thank you, Holy Spirit. O ṣe ẹ̀mí mímọ́. Thank you, Holy Spirit. O ṣe ẹ̀mí mímọ́. 1, 2, 3, go! Thank you, Holy Spirit. Now I understand why he said we should shout hallelujah. Listen báyìí, mo wá ní òye ohun tó fi sọ pé ká kí hallelujah Do yìí. you know that after the 4th hallelujah, Ṣé o mọ̀ wípé lẹ́yìn hallelujah kẹrin? I saw the angel they were salat. Mo wá rí àwọn áńgẹ́lì tó wà lójú iṣẹ́. I saw angels of the Lord at salat. Mo rí àwọn áńgẹ́lì Ọlọ́run tó wà lójú iṣẹ́. You know that if we start the journey of today without shouting that hallelujah, Mo rí ní bá a bá bẹ̀rẹ̀ ìrìnàjò tòní tá a bá pa hallelujah yìí. those angels will never be at salat. Wàá rí wípé mo ò ní gbáradì láti wà lójú iṣẹ́. Everyone may come today in vain and go back in vain today. Gbogbo àwọn tó bá wá wọn lọ máa lọ́wọ́ òfo. We need to pray now. O gbọ́dọ̀ gbàdúrà. I always tell you, Máa ń sọ fún ọ. there is time for everything on the earth. Àkókò wà fún gbogbo lórí ilẹ̀ alààyè. Don't be deceived. Má jẹ́ kí wọ́n tún ọ́. There is time to play. Àkókò eré wà. That is the way the Lord did everything. Bẹ́ẹ̀ ni Olúwa ṣe ń ṣe lójoojúmọ́. That is the way the Lord did everything. Bẹ́ẹ̀ ni Olúwa ṣe ń ṣe ní gbogbo ìgbà. There is time to eat. Àkókò wà láti jẹun. Even in the midst of eating. Ní ìgbà tá a bá ń jẹun. Even Nínú in the midst of eating. nínú tó bá ṣe ń
Má fi àkókò rẹ̀ ṣòfò. There is time when you want to sleep, you will naked yourself when you want to sleep. Ìgbà kan tó o bá fẹ́ sùn, o máa bọ́ra rẹ sínú òwò. You know, when I am talking deeply because of there are some people here. Ọtí díẹ̀ tí wọ́n mọ̀ bí tá a lọ rárá. Bí ìbá ń sọ̀rọ̀, ó ní ìdí tí mo fi ń sọ̀rọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ dé àbùtẹ́. Àkókò wa tó bá délé búra tó fi kọ́ra, ó máa yọ wà lọ fi àṣírí kan. That the prayer you are using, you remove it when it's time has come. Àkókò tún wà, wà á tún dé búra yẹn wà á tún wọ̀ sára. There is a time you take the prayer again. Lọ́dún ọ̀hún ní àkókò wà pọ̀. There is time for end. Àkókò tá a máa ṣe iṣẹ́ mi bẹ́ẹ̀. The time you are going to do the job of the Wà á ní àkókò tá a ti kọ́ ní ti kọjá lọ. The time of self-receiving as well. Àkókò tó máa gbàdúrà tún wà. The time you are going to say. Òun gbọ́dọ̀ ní àkókò wà pọ̀. The time of everything. Allow anybody to lie for you. Má jẹ́ kí ẹnikẹ́ni tó parọ́ fún ẹ. Release your hand. Lọ́wọ́ rẹ sókè. I want you to pray. Mo fẹ́ kó gbàdúrà. God showed me about 7 prayer points that we need to pray about it. Ọlọ́run fi gbólóhùn àdúrà méje wọ̀ mí ká máa gbà. And you will pray with anger. Wà á gbà pẹ̀lú ìbínú. Shout like this. Pàlọ́ báyìí. Yoke of unfruitfulness. Àjàgà aláìléso. 40, I am seeing 40 women here. Àwọn obìnrin 41 ni mò ń bí. 40. Àwọn 40 obìnrin ni mò ń bí. Thank you, Holy Spirit. Yoke. Àjàgà. Àjàgà. Unfruitfulness. Àjàgà aláìléso. In my life. Nínú ayé mi. Fọ́dàrù. 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 Yes. Fọ́dàrù. Deliver. Fọ́dàrù. Deliver. Fọ́dàrù. Fọ́dàrù. Ọkùnrin mẹ́ta. Àwọn àjàgà aláìléso. Ayaka palo zete. Rumi ni saka. Opini ya awa opini ni sabuti. Opini ni sabuti opini ya. Awa kaka la ileso. Oja rija. Fọ́lá ìdí ìdàgbọ́. Oja rija. Oja nsusha. Oja njisha. Níbi táwọn opini bí ẹgbẹ́ tiẹ̀. Tí wọ́n ti rí 80 million nínú àkáǹtì. Oh my God. Jackie close the prayer point here. Just so yeah, close the prayer point here. Let me close the prayer. Oh, Susha. You are just sleeping anyhow. Ìdídáyé ò ṣe jọ mí lójú pọ̀ o. There are many reasons why I am less concerned about your life. Mo ti rí ìkan nínú àwọn tí mo máa ń gbàdúrà fún tó wá ní ìjọ yẹn tí mo ló fi kíní bo imú. I am among those I am praying for that is Lẹ́ni not eléni. today. Ó ra ilé 85 million lájà. He bought 85 million naira house at Aja. Ó ṣàǹsùn wọ́n ṣàǹsùn ṣá. You are just sleeping. Ó ṣàǹjí ṣá. You are just working. Kò ṣọ́ọ̀kì ẹ̀. It was not shocking. Oh my God. Ọlọ́run. Ó ṣàǹsùn gbogbo ṣá. You are just doing it carelessly. You need to pray. O nílò láti gbàdúrà. That is life of unfruitfulness. Àwọn ayé aláìléso nìyí. That you wake in the morning Ojú làárọ̀. and you are about to sleep in the night. Ojú fẹ́ sùn ní àṣálẹ́. You see no trace of fruitfulness. O rí àmì àìléso. You see no trace of blessing. O rí àmì ìbùkún. You see no trace of profit in what you are doing. O rí àmì èrè lórí ohun tó ń ṣe. Life of unfruitfulness. Ayé àìléso. You need to pray. O nílò láti gbàdúrà. Ó lè wà ní ayé àwọn ọmọ rẹ náà. It may be in the life of your children. Mo fẹ́ kó lanu kó gbàdúrà. I want you to open your mouth. Àjàgà Unfruitfulness. aláìléso In my life. nínú ayé mi. Tonight. Ní ọ̀ṣálẹ́ yìí. I cast you out. Tó lé yín jáde. I cast you out. Mo lé e jáde. Turn into prayer. Ọlọ́run, ibo lójú rẹ wà? Ọlọ́run àwọn bàbá wa ní polójú rẹ wọ́n. Lord of our forefather, where thy faith? Ẹ̀yin àjàgà aláìléso. Lord of our fruitfulness. Èyí tá a délé mi lórí àbí yìí tí wọ́n délé mi lórí àbí yìí tí mo délé rà. Praise of me, all the one I pray for myself. Ìgbà mi rìnrìn àjò iṣẹ́ ìránṣẹ́ yìí. For journey with my life. Ẹ̀gbọ́n wọn olúwa ọ̀. How big of the Ẹ jáde fún mi. Cast out. Ibi tá a jọ wà ò lè gbà wá mọ́. Where we are, cannot. Ẹ jáde fún mi sẹ́. Cast out the Ẹ jáde láyé àwọn ọmọ mi. Cast out the
satanic politics at home. Mapale, Rinda Kapa. You must you need to pray. Look at that woman. Yes, look at that woman. Add more fire to your prayer. What shall not be the yet here now? See the woman like just said. Now we're for 20 million. You call on Daniel. She does not back that grass on you. I hear it. Now I do to one. So much that I want to let down. I hear it. Now I do to one. You will not see a car. Now I'm going to go up there. Someone I won't be in order. I'm going to go my leg. So she animal. It's not Eloko. Begin to shake your head. Begin to shake your head. Begin to shake your head. I am not going to go on the Begin to shake that head. Of unfruitfulness. I cast you out. Yes. Cast the gospel, find me by the out of my life, anointing of God. Worship, thank you, Jesus. Worship, thank you, Jesus. Today, I received a call in the morning. I am about to go to UK embassy. And that lady called me. Has been somebody I've been praying for long. He lives in Olorun. Then he called me. She called me. That I am going to pay visit today. That I am going to pay visit to him. I said, no problem. Where are you coming from? She said he was in Maryland. And I am going to that direction, because that is where UK Submission Center is. Okay, I will pick you when I'm coming. Not only me. But the prayer we pray there. Look at them. I am not telling you to steal. It's not those that bought houses in Lekki, they are the ones that steal. They want and they are profitable. Then when we saw today, she even came to the church today. Then she was with his passport. There is a visa called automatic visa to Europe. Àwọn visa kan wà visa tó jẹ́ wípé visa àjáwìrì automatic. Àwọn visa tó tí ò ní ìdádúró. Ó fi ayé rẹ̀ ṣe. You are playing with your life. Má jókòó sí bíbá yìí kó wá máa ṣègbésí ayé ẹ̀kú ṣe òwe. Don't just sit down here and continue to spend your life anyhow. Àwọn tí wọn ò súnmọ́ mi gan jèrè ayé mi. People that are fair, pray for me, they are enjoying their life.
automatic visa. Àwọn físà tí wọ́n lè ní ìdádúró. To Spain. Láti lọ sí Spain. Should we be here tomorrow again? Àwọn abilọ́la. Melissa. Jọ̀wọ́ rẹ sókè. You need to pray. O nílò láti gbàdúrà. You can't be praying and you will discover that there is no result in your life. O lè má gbàdúrà kó lè má rí èsì nínú ayé rẹ. You will shout like this. Wọ́n pariwo báyìí. My life tonight. Ayé mi ní àṣálẹ́ mi. Receive glory. Turn into prayer. Mo lọ́nà náà ògo. Láti àṣálẹ́ yìí lọ. You must receive glory. In the name of Jesus. Ayé mi as of tonight. Láti àṣálẹ́ yìí lọ. Receive glory. Gba ògo. Yes. Gba ògo. Receive glory. Gba ògo. Gba ògo. My life. Ayé mi as of tonight. Láti àṣálẹ́ yìí lọ. Wọ́n gbà láti receive glory. Gba ògo. Look at where you're praying. Look at where you're praying. Look at where you're praying. Receive glory. Receive glory. Receive glory. Anywhere you are worshiping. Ibi tí o ti wẹ̀ wá. From anywhere you are worshiping. Ibi tí o ti wẹ̀ wá. I beseech you begin to pray. From anywhere you are watching us. Ibi tí o bá ti wẹ̀ wá. America. Nínú Amẹ́ríkà. Canada. Nínú Canada. England. Nínú England. Dublin. Nínú Dublin. Asia. Nínú Asia. Africa. Nínú Africa. From anywhere you are watching. Ibi tí o bá ti wẹ̀ wá. Begin to pray. Bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Make sure you share this video. Ó dẹ̀ máa tẹ̀ ọ́ jẹ́. Make sure you share. Máa pín kí. When you share, Ìjọba máa ń pín kí ni. people will be connected. Àwọn èèyàn máa ní àsopọ̀. When they are connected, Ìjọba máa ní they àsopọ̀. will receive their blessings. Wọ́n máa gba ìbùkún. Begin to pray now. Yes. Yes. Hallelujah. Yes. Masenda ya kapani kesetote ya. Rumi petataini kapano ho. Yes. Begin to pray. 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 Yes. Pursuer of my parents. Àwọn tí ń lé òbí mi. You need to pray. O gbọ́dọ̀ gbàdúrà. Pursuer of my parents. Àwọn tí ń lé òbí mi. I am not your candidate again. Mi ò kí ṣe ọmọ iléèwé yín mọ́. Tonight. Ní àṣálẹ́ yìí. Ẹ̀kú bá ní ọ̀rẹ́ àtọ́jú ọ̀nà. Pursuer of my parents. Àwọn tí ń lé òbí mi. Pursuer of my mother. Àwọn tí ń lé ìyá mi. Pursuer of my mother. Àwọn tí ń lé ìyá mi. The pursuer of my father. Àwọn tí ń lé bàbá. Ayọ̀ lọ́la dé. I am not your candidate. Mi ò kì í ṣe ewúro yín mọ́. Kì í ṣe ọmọ iléèwé yín mọ́. Ẹ̀kú ní àṣálẹ́. 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 Àwọn tó dá yà rẹ̀ dúró. People that stop the mother. Ààrẹ náà ni wàyẹ̀ wọ́n má dàgbà. Pray.
ìwọ má gbàdúrà. You don't pray. Má gbàdúrà máa ṣeré. Continue to pray. Ara ẹ̀ ló wà yẹn. You are part of God. Àwọn tó dá bàbá rẹ̀ dúró. Òṣùwà ọjọ́ tó bá yà. Gbàdúrà máa wọ lọ. Òṣùwà làtí mo tó lù. Ẹnu ẹ̀ ló wà yẹn. You are there. Ẹyin tẹ́ ẹ̀dá yà mí dúró. Stop my mother. Ìwọ náà ló mọ bí tọ́jà yà dúró sí o. Stop your back. Ẹyin tẹ́ ẹ̀dá bàbá mi dúró. Stop my Ẹ ò father. jẹ́ kí bàbá mi lọ́nu ẹ̀yìn bò. Ẹ ò jẹ́ kí bàbá mi lọ́nu ẹlẹ́ṣẹ̀. Ẹ ò jẹ́ kí wọ́n rí mi lọ nílé ìwé. Ẹyin tẹ́ ẹ̀dá yà mí dúró. Mi kì í ṣe akẹ́kọ̀ọ́ yẹn. Mo yọ ìwọ̀n yọ̀rọ̀ mi kúrò bẹ́ẹ̀. Mi kì í ṣe akẹ́kọ̀ọ́ yẹn. Lásàlẹ̀ yìí. Ẹ̀dá mi. Ẹ̀dá mi. Ẹ̀dá mi. Àwọn ẹ̀ ló kù sí. It is left to you. Àwọn tó jẹ́ pé láti ọmọ ọdún méjì ni ìyá ẹ̀ ti kú owó ọmọ pé wọ́n jẹ́ lówó ni. The baby, your mother died when you are 2 years. Èyí tí ìyá òkú lọ́dún méjì jẹ́ pé ìyá ẹ̀ ṣì wà gan. And the one that is better is still alive. Wọ́n ti rán ìyá ẹ̀ padà sóko. Send back the mother. Maseke kọ́pẹ́lẹ́gàpá. Ẹyin tẹ́ ẹ̀rọ ya mi padà sóko. You that send my mother back to the village. Ẹyin tẹ́ ẹ̀rọ bàbá mi padà sóko. You that know Ẹ̀jẹ̀ ti kẹ́ tán láti ọ̀dọ̀ ìlọ. Mo fẹ́ kó sọ̀rọ̀ ìgboyà. I want to be with confidence. Sọ̀rọ̀ ìgboyà láti ọ̀dọ̀ ìlọ. Mo fẹ́ kó sọ̀rọ̀ ìgboyà. Ẹyin tẹ́ ẹ̀dá ya mi padà sóko. You that send my mother back to the village. Ẹyin tẹ́ ẹ̀dá bàbá mi padà sóko. Ẹ̀dọ́ láti àṣàlẹ̀ ìlọ. Èmi ọlọ́lá ní ẹlẹ́mọ̀ṣọ́ mi wá. Àti àwọn ọmọ mi. Àti aya mi. Wọ́n ti ṣe akẹ́kọ̀ọ́ ìwà. Àlẹ́ ìdílé tolóògbé. Tolóògbé jáde. Ìwé ni wọ́n ti ń gbàgbọ́. Mi ò wá ṣeré o. Ó dára mi mo wá ṣe. Ó dára àwọn ìkọ̀ kí n bá kọ̀. Ó dára mi mo wá ṣe lálẹ́ yìí. Àwọn yẹn gbàdúrà ìdáná. Èyí mo lè ká yá mi lọ́kọ̀. Tẹ́jú bẹ́ẹ̀ ká mi lọ́kọ̀. Èyí mo lè òde kí yá mi lọ́nu ẹ̀yìn lọ. Tẹ́jú kọ̀wé mi bẹ́ẹ̀ mi ò ní dé lẹ́yìn lọ. Ìyá ìlú mi ò dàbù jáde. Bọ́tà kọ́ ti di lẹ́lẹ́gbẹ́ yẹn. Ìyá ìlú mi ò dé bẹ́ẹ̀. Àwọn tí wọ́n jẹ́ kí yẹn lọ sàbújá. Láti lọ gba national kéèkì. Tí wọ́n tún bẹ̀ dáwọ́ náà dúró. Wọ́n bẹ̀ bẹ́ẹ̀ ṣe ìyálẹ́ yìí. Àwọn yóò mú tó wá ṣe. Dàdúrà dáadáa. Èmi kì í ṣàkẹ́kọ̀ọ́ yìí. Sì kì í ṣàkẹ́kọ̀ọ́ yìí. Ọlọ́wọ́ ni kì í ṣàkẹ́kọ̀ọ́ yìí. Àwọn ọmọ mi wà kì í ṣàkẹ́kọ̀ọ́ yìí. Àyà mi kì í ṣàkẹ́kọ̀ọ́ yìí. Àwọn ọmọ ọjọ́ ìlànà ní sàbọ̀tì. Àwọn tí ń lọ́kùn ìjọ yìí ká. Wọ́n kì í ṣàkẹ́kọ̀ọ́ yìí. Ẹ̀kú dànù lálẹ́ ìṣẹ́. I will never let you go. Àti ní ẹ̀mí máa bọ́ lẹ́nu. Mi ò ní jẹ́ ẹkú lálẹ́ ẹ̀kọ́ ní kẹ̀kẹ́ lọ. Àwọn ìjẹ̀bá gbá ẹ̀mí lẹ́nu. Ìwọ máa bọ̀ lọ tiẹ̀. Ìyẹ́ wà l'Amẹ́ríkà. Àwọn tí ìyẹ́ wà l'Amẹ́ríkà ló wọ́n yẹn. Àwọn tí ìyàwó jẹ́ bá pọ̀ ní ìjà ló wọ́n yẹn. Èmi kà wá sẹ́sẹ́ gbẹ̀yà kàfà. Èmi kì í bu ara. Èmi kì í bu ara rárá.
We have different Aja. Eleko is there. Ebutero is there. Aja number 1, Lekki roundabout number 1, roundabout number 2, Elegushi. We have Elegushi. Ashapa. We have Ashapa. Àwọn Aja tá sọ nìyẹn. These are the Aja we are talking about. Oh, mo di tí mo ṣe ń gbàdúrà yìí. Don't you know reason why I'm playing this? Ìyá mi ò dé Amẹ́ríkà, ṣé kò yẹ kí èmi náà dé Amẹ́ríkà? My mother did not travel to America. I should. Are you seeing it now? Tí bá mú èèyàn mẹ́wàá jáde ń bí, kí n bèrè lọ́wọ́ ẹgbẹ́ ṣé ìyẹn dàbújá ni wà níyẹn ò dàbújá ni. If I bring 10 people out for asking your mother get to Abuja, you say. Bí iye ṣe dàgbà tó, kò dé Àbújá nínú Nàìjíríà. As your mother as of old, he has not gotten to Abuja in Mo ṣe ní kó gbàdúrà òfin ni. I ask you to pray your love. It did not shock you at all. Mo gbà ní. I heard it. Ẹ̀gbọ́n wọn ni wà. Báyìí lọ́dún wa ní kí wé. Olúwa ló ní kí sọ́mẹ̀. Ẹ̀gbọ́n wọn ló wà. Àwọn tó dá yà rẹ̀ dúró. Àwọn tó dá bàbá rẹ̀ dúró. Tí wọ́n tún ronú àti tẹ́lọ̀ náà dúró. Ó ṣe àmì mẹ́ta. Tó tó kúrò bí wọ́n yìí lálẹ́. Wọ́n bá lọ bí tí wọ́n yí wọn lórúkọ Jésù. Wọ́n lè máa bèrè kí ló ń ṣe lábújá. They ask what are they doing in Abuja? Dáwọn olóògbé ibẹ̀ ni wọ́n ti ń kówó. That is where they are sharing money. Àbújá ló yí sí jù láti kówó jù. Abuja is the easiest place to embezzle money. Tí wọ́n bá ti kó owó tán wá kàn dáná sun ẹ̀ ni. By the time they stole the money, they will just put fire there. Àkọ́jú yóò rí Facebook rí pé finance house dey burn kò jẹ́ ń bọ́ọ̀nù láàárọ̀ òru ló máa ń bọ́ọ̀nù àtẹ̀kọ́ fún Jésù. Love Jesus. Wọ́n tó ń ṣe. Know what you are doing. I am not here to play. No, what's the last I show? am here to pray. No, you are the pillar to that. Release your hand. No, it's okay. I will drop this prayer again. Màá tún tu àdúrà ilé ẹ̀kọ́ sí. Of no helper. Àmì aláìní àánú. Tó ń bẹ ní ara àwọn. That is in my body. Tó ń bẹ abẹ́. Is it good? Kéèyàn wà kó má rí aláàánú. You should not see an helper. Aláàánú ni mo sọ. I am talking about a helper. Bí èèyàn wà nínú ayé yìí. That you are in this life. Kó má rí aláàánú. You should not see a Kó helper. má rí ẹni tó máa dẹ́kun àkàwà. I will ask. Kó má rí ẹni tó máa dẹ́kun òkè láyé. Elevation. Tó bá wà pé. You are here. Àbí òwò mi. And you are watching. Ó wà nínú ìpele yìí. You are in this situation. Wàhálà yà kó dàdúrà. Very well. Amen. Amen. Wọ́n shout like that. Amen. Shout like that. Amen. Of no heaven. Kill my body. Come out by fire. Amen. Sign. Amen. Mark. Tí mo dé kiri. That I am carrying everywhere. Tí mi ò mọ̀. That I don't know. Tí ń sọ fún ẹni tó mọ̀ mí lọ́ọ̀kan. That is telling the people watching me ahead. Lọ́bí mi ò ní yẹ fún àánú. I am not qualified for help. Yeah. Àwa mi yìí jáde. Please. Wọ́n gbà wípé ó wà lára mi. Don't let me go. Wọ́n gbà bẹ́ẹ̀ gbọ́dọ̀. Nítorí pé mi ò rà àánú gbà. Ó yẹ jáde nínú àgọ́ ara mi. Jáde jáde. Màá sọ fún ọmọ fún ẹ lẹ́yìn ìpàdé yìí ṣe. Jésù. Olúwa wá. Yóò kọjá kí n sọ fún ọmọ fún ẹ lẹ́yìn ìpàdé. Let me tell you something. Àwọn àlejò kan mo gba àlejò kan lédè láti Scotland. I received a visitor from Scotland today. Mo fẹ́ jẹ́ kí o mọ nǹkan tí wọ́n pè ní àmì aláìláàánú. I want you to know what we call sign of no helper. Ibùn gan nígbà tó tún dé nígbà yìí, ìyá àti bàbá ni ó fi Scotland sílẹ̀ nítorí àmì aláìláàánú. A parent left
Scotland to Nigeria because of sign of no empire. Somebody in Ferry will not be expecting you to call him to come and serve God. I know that the food I'm talking about, I will not be able to eat some of Tuesday. I know there's a difference between Sunday and Sunday. I use heaven and earth. Where do you put it? Where is it? Please bring it up. I know that Sunday is right now from Sunday. I feel it in Sunday. Where I was sitting in it. I am having enjoyable sleeping. Can you not see it's different? Yes. I hope you have seen that it is quite different. I continue to sleep. I have a choice. I'm not even hesitate. I took my pillow immediately before the losses. And I went to class 2 years. Clap 2. Reason why I went there quickly. The members of this church are feeling somehow. So the mother will have gone to Yakura. So I expecting me to come here. I see how you if I see her here, you will enter. It's not a place where she can stand. If people can come from abroad, all the way from Kutonu, and somebody will be here will say, I should call it. My administration does not call anybody, just see people that is in this country. We are quite happy. So people say, my own he does not call anybody. Amen. Amen. Allah you know what? When they came, we continue to speak. They are two female. The way they are, we'll be checking on them. Don't go to one place. When the time comes, your mother will pray and no one take it. Business. Let it be your food. My daddy did not embark on such journey with my sisters. And God trained all the children of my father. What he noticed? For them to leave Scotland to come here. We have been hearing many people. As in the time we have been saying that my word is not changed. Because of these two females, we are praying that please they shall not take it away. Alive. When you get to the street, you will pray. And the Lord, I am ready to take away. Come on, let me know. You don't know that you have tied them to your mind. They came because of that two things. And I told them vision. I told them what to do. Oh, appreciate you. That is, you don't appreciate me. I have shown you diverse of things, but yet you do not believe me.
olóhùn òsùn ó ṣàgbọ́ mi nígbà tó máa ó ní àwọn pọ́ìntì mẹ́rin tí mo ti sọ yìí ó ní ó ti jẹ́ kí òun mọ ibi tó ń lọ fún ìgbésí ayé. After he has kept quiet, he said in 3 to 4 points you have make him to know the direction. Àwọn tí wọ́n sọ yẹn wọ́n kọ́ yẹ bí Nàìjíríà lọ wá o. Àwọn ọmọ sí Nàìjíríà o. Ṣùgbọ́n wọ́n ṣẹlẹ̀ níbẹ̀. So what is happening is at the mark of no error. Ó máa gbàdúrà. Are you going to pray? Mi ò ní pè é mi ò ní bí èkó wá sí Ọlọ́run ò ní jẹ́ àdàbí tó bá pé nígbà tó bá fẹ́ dó ìyàwó ẹ̀ àbí nígbà tó bá fẹ́ lọ dó ọkọ tó bá fẹ́ ṣé mi máa nígbà tó bá wà lórí bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ iná sí àdàbí tí abẹ́rẹ́ mi ló connect kìkì kó tó rí ṣe. In the said you called me before doing it. A máa sọ pé kí wọ́n máa pè é kó wá sí Ọlọ́run. I should come and call you before you serve God. Wọ́n á jẹ́ ìyàwó arọ́tì wàá rọ́tì àwọn tó bá wọ bàbá kan wọ́n pè ní King Solomon fún èmi ò láì ohun tó ń sọ ṣùgbọ́n sometimes bá wò wọ́n pé ohun tó tún sọ ṣe kí ni ó wà kọ́rẹ́ tí kò láì wàá rọ́tì ní ìjọba Ọlọ́run. You be rotting in the kingdom of God. Ẹ̀yin èèyàn burúkú ẹ mọ bí wọ́n ti ń jẹun jẹ èmi ni mò ń kó ẹbí máa jẹun jẹ àárọ̀ tí mo máa kó ẹbí kó tó máa sin Ọlọ́run over my dead body. Mo ti ṣe ohun tó lúwa ní kì í ṣe èmi ti kọ́ ìjọ sílẹ̀ ó dẹ̀ ń dọ́ mi àwọn spíkà tó wà tó tún ṣúnkì lára ó ń dọ́ mi níta ó ń dọ́ mi kẹ́tẹ́kẹ́tẹ́ kó tún wá ìfẹ́ tí méjì wọ́n bẹ́ inú yàrá over my dead body. Àlóṣeéṣe láéláé. Àyàpọ̀ síra wa. We are quite different. Èmi kọ́ ni mò ń kó ẹ̀kọ́ tó lọ síbi iṣẹ́ láàárọ̀. Ẹgbẹ́bí táwọn akọ ilé sí ní ìjókòó gan àwọn akọ ilé sí. That they build their house in the same area where we build ours. Onídàájú ẹ máa ń lo kẹ̀kẹ́ kékeré lólókù. Bí ìyá ẹ bá ń sọ̀rọ̀ ọ̀dọ̀ lónìí. If your mother is an house mate today. Wọ́n fẹ́ kó tàbí nítorí tiẹ̀ ni. I want you to believe because of you. Ìwọ ni kò wá nínú bí ò ní ṣe ọmọ ọ̀dọ̀. I am not saying it inside, but I am saying it outside so that people can hear. That is me. Bí mo ṣe jẹ́ nìyí. Except the workers I can fight with. Without the worker, if you are not a worker, I won't fight with you. Bàbá Sùwé ló máa sọ ohun tó ń ṣẹlẹ̀ ní ọ̀rọ̀ ṣe. Bàbá Sùwé will give an account of what is happening in heaven. Ibi tí mo ti dúró díẹ̀ tí mo fi ń pariwo wípé mi ò ní wá ẹ ibẹ̀ ni Bàbá Sùwé ti wà ń sèse lọ́wọ́lọ́wọ́. Where I am awaiting you, Bàbá Sùwé is now in there also. What are we going to say? Ibi tí mo ti máa dúró díẹ̀ nìyẹn. That is where I am. Bọ́ọ̀bù àti bí wọ́n ṣe sí Bàbá Sùwé. When you see the way they bury me. Ọba ṣe báyìí. Ẹjọ́ ẹ má ṣe mí bẹ́ẹ̀ o. Please don't bury me like that. Kẹ́ ẹ tó mi dáadáa. Yeah, listen to me. Àwọn ọmọ òṣì tó ń bá wọn tí wọ́n ń sin èèyàn bẹ́ẹ̀. Ẹ má sin èmi bẹ́ẹ̀ o. Don't bury me like Ẹ that. sin mi dáadáa kí n kí n sùn. As you sleep, Amen. Amen. Kí n sùn. As you sleep. Wọ́n bá ṣe báyìí. Lọ́tọ̀ kòtò tí wọ́n lẹ̀ fún. Ojú láti rẹ̀ sí ìbàdàn tí wọ́n rí bọ̀. Ibẹ̀ ni mo ti dúró díẹ̀. Tí mo fi máa lọ bẹ́ẹ̀ mi ò ní wá pè é nílé láti ṣe Ọlọ́run. But I will not call you until the sun. Èmi ni mo fún ẹ̀kọ́ tó wọ́n búra náà. I do not see how to put up. Èmi ni mo fún ẹ̀kọ́ tó kúrò jù. I do not see Àbí wọ́n ṣe lọ́wọ́ lù ẹ̀. you have Lọ́jọ́ máa ń fún ẹbí yẹn láti ṣe Ọlọ́run. really you like how voice of God. Èmi mo fún ẹ̀kọ́ yẹn fún ẹ̀jẹ̀. Am I the one teaching you how to Kí ni yóò ní sùn?
Olúwa. Ẹ jẹ́ kó ní yín pé o. Ọmọ kan ló wá tọ́ mi o. Níbo ló ní ẹ wà? Ìpele tí mo ti ń dúró di oníkálukú yìí. Area tí bàbá Sùwé wà nínú. The area Baba Sùwé is today. Ó ti gbé fáìlì ẹ̀ kiri báyìí. He has been taking his file. Àwọn fáìlì ló máa fi máa dá lẹ́jọ́. Different file of judgment. Ìjọ kan tó lọ dóbìnrin nínú. The day you eat a woman at the bottom. Ìjọ kan tó kíìsì obìnrin. The day you kiss a woman. Gbogbo fáìlì ló máa bẹ̀rẹ̀ sí í ṣí kiri. They will continue to open the file. A máa kúrò láti inú yàrá sí yàrá. From one room to one room. Kò sí ìsinmi lọ́rùn. There is no rest in them. Ìjọ tí ìsinmi wà. The day there is a rest. Níjọ ta ó mọ̀ pé wọ́n tẹ ọ̀pọ̀ tó máa ń kidnap kiri Evans. Evans. Ṣé mọ̀ pé nígbà tó di àná wọ́n ti ní kí wọ́n lọ hang. As at yesterday, they are still to be executed. Ìjọ yẹn ni ìsinmi tó wà ní ọkàn rẹ̀. And that is the time he has Lórí bí wọ́n rest. ṣe ń gbé kiri kò tí ì mọ̀ bí tó fẹ́ já sí. He doesn't know. Àná tí wọ́n sọ bandit yẹn. Yesterday that is pronounced out Kí wọ́n lọ hang yẹn. is going angry by Ó death. ti pa ọkọ̀ ẹ̀kọ́ sójú kan. He has gathered his soul one to Ìjọ tí one. ìsinmi wà fún òkú wípé. The day there is a rest on the earth. Ìjọ tí Olúwa access gbogbo fáìlì ẹ̀ pátápátá. The day God assess his file Lórí pé o ṣe dáadáa nínú and you have done well. tó dẹ̀ ní pé kó máa lọ ọmọ. I said, we go in the good servant. Èmi ni màá ṣe bẹ́ẹ̀ ọmọ. Kí ló ní kó wọ́n ń jà ká ìjà ìṣọ́ọ̀ṣì tó ti wà náà? I am not saying you should not rise to look over the door. Lọ́wọ́ fún ìdílé lọ́kàn sí lọ́kàn. There are only a file in heaven. Ó bá gbé ẹ̀ka sí mi láti má jẹ́ pé kí n ṣí bọ́ ìyẹn nígbà. I want to say, Wọ́n máa ṣí
àbí wọ́n ti kú tí ìdájọ́ máa bẹ̀rẹ̀ nígbà ìlú tó máa mú tí mo sọ. Where I'm waiting for everyone is on the day of judgment. Èèyàn ní kí èmi wọ́n máa bẹ̀ wò nílé. That I should come and beg you out. Ẹ̀ṣẹ̀ tí mi ò mọ̀ nípa ẹ̀. The sin I didn't know anything about It is it. over my dead body. Láíláí kò Mo lọ fi ṣe. ayé àti Ọlọ́run búra rẹ̀. Ibi tí mo ti ń dúró tá a ti máa dúró lera wa ni. And that is where we are waiting for everyone. Ibi tá à ń lọ kọ́ ni ṣùgbọ́n nǹkan kan ló mú mi dé pé. That is not the spot we are going. A wà nínú ìsọjí Ọlọ́run àwọn bàbá ńlá wa. We are in the revival of God of our forefathers. Ẹ ṣe géètì, ẹ ti géètì, a máa já ó. Ìjọ tí n bá ti kú, wọ́n máa ṣí géètì sílẹ̀, mo fi ayé àtọ̀wọ́ wọlé. Ṣùgbọ́n mi ò fẹ́ jẹ́ kó bàjẹ́ lójú ẹ̀mí. Olùṣe pé mo ṣe pariwo ni. Ní ìjọ tí n bá kú, wọ́n máa ṣí gbogbo géètì sílẹ̀. Oníkálukú máa wọlé, ẹran máa wọlé, ajá máa wọlé. Lọ́wọ́lé bàbá sùn àtajá àtẹran olórí burúkú wèrè gbogbo wọn lọ́wọ́ rẹ̀. In summary, I want to tell you the importance of Judgment Day. Owó lẹ́sẹ̀kẹsẹ̀ ní ìjọ kejì làwọn ìyàwó ẹ ti máa dé báńkì pẹ̀lú ṣẹ́ẹ̀kì ẹ lọ́mọ ní dájú wa àná ni wọ́n kú kinní kan ló ṣẹlẹ̀ àdèmàrà kinní àmàràdá ta ni wọ́n fi ṣe next of kin lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti ṣe kinní. Immediately after someone death, they will withdraw all the money. Àwa tó wà lẹ́gbẹ̀ẹ́ bí báyìí. A man beside us here. Bàbá kan wà lọ́jọ́ ìgbà yípo ni ó ti dàgbà gan báyìí kan lájọ́ sọ̀rọ̀. Elderly person. Èmi ò tẹ́ ọmọ bó ti kú. I don't know Ìyàgbẹ́ mi sẹ́yìn sọ pé bó ti kú. The wife told me Nígbà tí àwọn tí pẹ̀lú mọ́tò wèrè tó ṣe tó ń gbé kiri yẹn mọ́tò tó ti dá gbé. that without old car, Táwọn fámìlì náà fẹ́ gbé. and when the family Tí said ọjọ́ when kẹta they ti carried, àwọn ẹ̀ ti ṣe kí ni. the third day they are taking it away. Mo ń sọ nípa ìbùsùn mi sọ nípa ibi tá à ń lọ. Sórí tá a bá ń sọ nípa Ọlọ́run yẹn gbọ́ngàn ló jẹ́ kó mú ìjù olùkọ́lá yìí. I am talking about God. You should take that God Nítorí pé very important. tó lébọ̀ fún tó ń parí tó ń sáré tó ń parọ́ fún mi dáa ní ìrìnàjò wọ́n mọ yín ni gbogbo ẹ̀ pátá ní ìjọ́kọ̀ ló máa di gbogbo ẹ̀ sílẹ̀ pátá. What you are running after one day, you are going to leave everything. Ẹ lọ fún wọn ní ìṣe. I will talk about death. Nígbà sọ nípa ikú. Tẹ́lẹ̀ máa rí mi tí bá pàdé ẹ̀ mi ò ní bẹ́ẹ̀ pé kílé tó ṣe wá ṣọ́ọ̀ṣì lánàá kò sí nǹkan tó kàn mí. Ṣé mo bèrè pé ṣọ́ọ̀pù ẹ̀dú ẹ̀ láàárọ̀ alálẹ́ àná? Mo bèrè lọ́wọ́ ẹ̀ níbẹ̀. Dá mi lóhùn náà tí mo bá bèrè lọ pé kílé tó ṣe wá ṣọ́ọ̀ṣì lánàá. It is over my dead body. Ọlọ́run gan mẹni tó rán. Lóbìnrin mi dáadáa mo di ní ìsọ̀kọ́ tí pẹ́tipẹ́ti ní kí n jáde mú ṣe ìrọ̀ṣẹ́ mo dúró mi ò lè tọrọ owó lọ́wọ́ ẹnikẹ́ni. Bless me. Ó tètè mi ní táìmù tí mo fi bọ́ lọ́wọ́ sọ I can never kí n dúró di èèyàn kan kó lòun ló ń jẹ fún mi òun lòun ń ra sanwó sukú ọmọ mi I will never Ọlọ́run dẹ̀ gbọ́ sí mi lẹ́nu ó dẹ̀ ṣàánú mi. Mi ò lè tọrọ owó lọ́wọ́ ẹnikẹ́ni. You need to pray so that we can. Olú láti gbàdúrà. We are still in the mark of no error. A ṣì wà nínú gbólóhùn àdúrà àmì aláìní olùrànlọ́wọ́. Ìyẹn ló jẹ́ kí n lọ síbi tí mo sáré lọ yẹn. And that is why I moved to that area. Kò dá kéèyàn wà kó má ní ẹni tó máa fà lọ́wọ́ sókè. It is not good for you not to see a helper. Tó bá wá tún ní ẹni tó fẹ́ fà ẹ́ lọ́wọ́ sókè tó ò tún ṣe dáadáa owó ẹni tó kù sí. And when you see your helper and not do very well, it's left to you. Àwọn èèyàn lórí ẹ̀pà ìtújẹ́ pé at the end of the day ṣé ó tún máa padà lọ sọ̀rọ̀ ẹ̀pà ìta. Many people have seen his or her helper, but they will go and speak against him outside. Nígbà tó ti sọ̀rọ̀ ẹ̀pà ìta ta ló tún fẹ́ dúró gẹ́gẹ́ bí ẹ̀pà. Ó mọ̀ pé ẹni tọ́lọ́run bá yàn ti èèyàn ló ti yàn ti yẹn. Tó kò jẹ́ àìmọye àwọn tó wà lẹ́kọ̀ọ́ lélẹ̀ tọ́lọ́run ò tí ì rẹ̀ ní tó máa yàn ti wọn. There are many people on ground that they don't have any helper, but God has chosen an helper for you. Náwó rẹ̀ sókè. Raise your hands. Á gbọ́n rí ẹ dáadáa. You are going to nod your head Kí very well máàkì yẹn lè jáde. for that man to come out. Mark of no helper.
Àmì aláìní olùrànlọ́wọ́. Hear my body. Lẹ́kùn ara mi. Come out by fire. Jáde pẹ̀lú ilé. Ó ní láti bẹ̀rẹ̀ sí rí aláàánú láti wákàtí lọ. Báyìí mo sọ ní àdúrà. Yes, sir. Àwọn àmì ọ̀pọ̀ aláìní àánú Found in my body. tó wà lágbo ara mi. Is found in my body. Tí mo jàwárí yẹn lágbo. What are you waiting for? Dúró dúró. Come out by fire. Jáde pẹ̀lú ilé. Come out. Jáde. Yes. Yes, yes, yes. That is Jesus. That is my father. That is my father. That is my father. That is my father. Jésù. Àmì mẹ́ta. Jésù. Àmì tó níná nínú rẹ̀. Jésù. Olúwa wá. I'm talking about God of our forefathers. À ń sọ nípa Ọlọ́run àwọn bàbá ńlá wa. Which we have started the topic from since Wednesday. Tá a ti bẹ̀rẹ̀ láti ọjọ́ àánú. God of our forefathers. Ọlọ́run àwọn bàbá ńlá wa. God of our forefathers. Ọlọ́run àwọn bàbá ńlá wa. I am the very God of our forefathers. Mo ti sọ gbólóhùn Ọlọ́run bàbá ńlá wa fún ọ. Let me divine it again today. Ẹ̀jẹ̀ ti sọ bákan náà lónìí. Because today will be the last day of the revival Èyí ni ọjọ́ tó gbẹ̀yìn nínú ìsọjí náà. of God of our forefathers. Ìsọjí Ọlọ́run àwọn bàbá ńlá wa. Ohun tá a pè ní Ọlọ́run bàbá ńlá wa nìyí. This what we call God our father is he. Ẹni tí o ò lè ṣe kí o má gbà wájú rẹ̀ kọjá. The person that you cannot do without passing this place. Àtàwọn fún Jésù. God Jesus. Ó lè kò sí bó ṣe bẹ́ẹ̀ rìn. There is no way you want to ever come and join me. Tó bá ní òun sá fún mi, o ò gbá bíbá ìkọjá. If you are running away from me, you want to pass this Tó place. bá ní òun sá fún mi, If you said you want to run away from me, o ò lè gba iwájú mi kọjá. you cannot pass through Wàá my fi way. pé ọ̀nà kan wà láti jáde ní bíbá ìsìnkú mi lọ. You will not see that there is another way out for you to pass. Ọlọ́run àwọn bàbá ńlá wa dá sọ. But the time of our father were coming out, Ọlọ́run àwọn bàbá ńlá wa tí wọ́n pariwo yẹn. they are shouting Láti bí ọjọ́ mẹ́ta yẹn. for 3 days Kò now. sí bó ṣe fẹ́ rìn sẹ́. No way you want to back on the journey. Báyìí ni ẹ máa gba iwájú rẹ̀ kọjá. Your fire will pass through. Lọ́jọ́ ìṣe rẹ̀. Let it be your good. Tá a ṣe kì í sọ lọ́rùn àwọn bàbá wa ni. That is the reason for calling God our forefathers. Ẹ̀yin ni Olúwa ìlú mi. You are the Lord, you are the Lord. Tell these people maybe it will change their mind. Ó ní bí obìnrin ṣe rí wípé
lílóyún ó jẹ́ ọ̀ranyàn fún bẹ́ẹ̀ ni ìjọba Ọlọ́run ṣe rí. He said, as women have seen it, that pregnancy that is very important to them, that is the way the kingdom of God is. Bí obìnrin ó ní mo gbọ́ ní etí mi ni. I heard it. Ó ní bóyá tó o bá sọ yìí fún wọn bóyá ó tún lè yí padà. Maybe when you tell them this, they can have a change of heart. Ó ní bí obìnrin ṣe rí pé ọmọ ṣe kókó láti bí ó ní bẹ́ẹ̀ náà ni ìjọba Ọlọ́run ṣe rí. As women are saying that children is very powerful to give birth to. Wọ́n ní pé àti bí ọmọ kò rọrùn wà á tún máa dúró di ọjọ́ kan tó jẹ́ wípé àárín ikú àti ìyè ló wà. Ó ní bẹ́ẹ̀ ni ìjọba Ọlọ́run ṣe rí. To give birth it is not easy. You will not be in the midst of heaven and earth. Tó o bá wá lè ṣèyẹ kí ló dé tí o ṣe wá ń fi ìjọba Ọlọ́run ṣe. If you can do that, why are you playing with the kingdom of God? Gbogbo tí a máa ń sọ yìí nínú ayé ló pín sí o. What we are saying, it ends in this world. Ó fi ibi tó ń lọ fi ń ṣeré. You are playing with your destination. Ẹ jẹ́ ìṣẹ̀lẹ̀. Let it be a proof. Ọkọ̀ àwọn afọ́fọ́dà. Ọlọ́run àwọn bàbá ńlá wa. Is it a king of kings? Òun ni ọba àwọn ọba. Ọkọ̀ afọ́fọ́dà. Ọlọ́run bàbá ńlá wa. Is Lord of lords. Òun ni olúwa àwọn olúwa. Under the topic I am treating. Lábẹ́ ẹ̀kọ́ tí mò ń kọ́ yìí. Ọkọ̀ afọ́fọ́dà. Ọlọ́run bàbá ńlá wa. Is I am. That is I am to every human being. Òun ni èmi ni sí gbogbo ènìyàn. Ọkọ̀ afọ́fọ́dà. Ọlọ́run bàbá ńlá wa. Is life to every woman being. Òun ni ààyè sí gbogbo ènìyàn. Ọkọ̀ afọ́fọ́dà. Ọlọ́run bàbá ńlá wa. Is God of earth and heaven. Ọlọ́run ayé àti ọ̀run. Is God of heaven and earth. That is, he owns the universe. Òun ló ní gbogbo ayé lọ́wọ́. Ọkọ̀ afọ́fọ́dà. Ọlọ́run bàbá ńlá wa. Was that God that in him Samuel have a greater testimony? Nínú rẹ̀ ni Sámúẹ́lì tó ti ní ẹ̀rí ńlá. Yes, a greater testimony. Ó ní ẹ̀rí ńlá. If not God of our forefathers. Bí ò bá ń ṣe lọ́ bàbá ńlá wa. Who is Samuel? Àní Sámúẹ́lì. God of our forefathers. Bàbá ọlọ́run bàbá ńlá wa. Nínú rẹ̀ Sámúẹ́lì Has a great testimony. ó ní ẹ̀rí ńlá. Thanks to God of the Almighty. Àtẹ̀wọ́ fún ọlọ́run wa. God of our forefathers. Ọlọ́run bàbá ńlá wa. Is a faithful God. Ó jẹ́ ọlọ́run olóòótọ́. God of our forefathers. Ọlọ́run bàbá ńlá wa. He is the God of our banner. Ó jẹ́ ọlọ́run ibi àbò wa. Ọlọ́run ibi àbò wa. Oh my God. Ọlọ́run mi. That woman at the back shout, oh my God. Ẹ̀rọ kòkó tó wà lẹ́yìn ni ẹ sọ pé ọlọ́run mi. Ó ṣe possible for ẹ̀dọ́ máa ń bẹ̀rẹ̀ ṣe into my life. Oh! But I love it. Bẹ́ẹ̀ ni ọ̀dọ́ ló ń ṣe. Mo ń sọ fún ẹ, ó mọ bí tó ń lọ. You don't know where you are going. Ó fọ́lọ́ mi ṣeré. You are joking with Ó God. bá wà lórí ọkọ ẹ̀ wọ́n máa pariwo, oh I love it. Tó bá wá dé nínú ṣọ́ọ̀ṣì wọ́n bá dé báyìí. Ìyá tó máa jẹ ló fi ń ṣeré lọ́wọ́ yẹn. You are playing with your punishment in heaven. Pariwo, oh my God. Ọlọ́run mi. Ọlọ́run bàbá. Let the beginning happen. Òun ní ìbẹ̀rẹ̀ àti òpin. Oh my God. God of our forefathers. Ọlọ́run bàbá láwa. What the God Òun ní ọlọ́run. work Tọ́rù. in the life of Jesus. Tọ́rù nínú ayé Jésù Kristi. Wọ́n yàtọ̀ síra wọn. It's quite different. Jésù yàtọ̀. Jesus Christ is quite different. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó yàtọ̀. Muhammad is quite different. Ẹ̀rù Ọlọ́run ní gbogbo wọn. They are all servants of God. Ọlọ́run là ń pè ní Ọlọ́run àwọn bàbá ńlá wa. Is God we call God our forefathers. Àkókò tí ì dé, àkókò ṣì ń bọ̀. The time has not come, but the time is coming. Nígbà tí a máa jókòó pẹ̀lú àwọn tí ń parọ́ fún gbogbo ayé When we are going to sit down with the liars láti tú àṣírí wọn fún gbogbo to ayé. reveal their secrets. Ṣé ìwé aláwìyé tá a kà ń gbà yẹn ló là ń kà sí? Is it the Yoruba Alawiye that we are reading there? Ìgbà Ànábì Muhammad ti lọ. The time of Anobi has gone. Ìgbà Jésù ti lọ. The time of Jesus has gone. Bó ṣe rí fún ìwé aláwìyé tó lọ. The way it is for Alawiye, Nítorí bó ṣe lọ yẹn ni ayé ń lọ síwájú sí. the way it has gone, the world is keep Bó ṣe progressing. wá ń lọ síwájú sí yẹn ni Ọlọ́run ń pe àwọn ìránṣẹ́ rẹ̀ láti tún máa jáde láti tún máa sọ nípa wípé sẹ́
àwọn ènìyàn yìí láti yí padà sí òun. And he's calling the servant that these people they have to have a àwọn ènìyàn kan wá house. ta ọwájà ń parọ́ pé ànábì Muhammad ló ṣì wà ìbò irọ́ ni Jésù ò sí ìbò ànábì Muhammad ló sí ìbò kì àwa tá a dúró ìdá ara sí ẹ tó gbàgbọ́ àwa dáwà ìbò lọ́pàá tó fún Jésù. wọ́n sì dúró ọgbẹ́ yóò ní bá dé. The time is so coming. àwọn tí wọ́n ń parọ́ ọdún yìí yẹn. People lying to tí you. wọ́n máa fọ́tò tó wọ́n bàtà. And I'll break their yóò ní heart. sí ní bẹ́ẹ̀ ni láyé. You open the Bible. òní ìjọ ni mo ti máa finish I wọn. will finish up on my prayer. They are not invoked again. Walls, you know, walls, you know, ṣe àwọn tó ń sọ mọ́. Àwa ni Ọlọ́run tún dé kalẹ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ láti máa sọ fún yín pé ẹ bọ́ sí òpópónà ọ̀nà Ọlọ́run. It is we that God has established that the issue be on the right path of the Lord. Ọmọ wa fọkànlá. Ọlọ́run bàbá ńlá wa. He formed the earth. Ó dá ayé. He formed the heaven. Ó dá ọ̀run. He is dead himself. Ó jẹ́ òkú fún ara rẹ̀. Iye òun gbọ́ngàn ni wọ́n pè lókun. He is dead He himself. is living himself. Ó jẹ́ àyè fún Òun ara gbọ́ngàn rẹ̀. ni wọ́n pè ní àlàyé. Bẹ́ẹ̀ kéèyàn kan tọ̀ yìí. Don't let anyone Tó o deceive lè you. rí àlàyé níbi kan kòun náà ni. You cannot see any living somewhere is the Tó one. o bá tún rí pé èèyàn kú òun ló tún máa rí lára ẹ̀ pé Ọlọ́run máa tó. If you see someone is dead, you also be saying that God is great. Tó o bá tún rí àlàyé máa tó ní Ọlọ́run máa tó. When you see the living, what is God is great. Òun ni Ọlọ́run. Is the Lord. Òun ni Ọlọ́run. Is the Lord. Anything like the money of our back. The one that received the pastorate of the kings. The areas Àwọn ìpele that improve himself. tó ti fi ra rẹ̀ wọ̀. Pé òun ni Ọlọ́run àwọn bàbá wa. That he is the God of our Ẹtí forefathers. kò bá ti fi ara ẹ̀ wọ́n ní láìsí àmì àti iṣẹ́ ìyanu. He said, where there's no sign and wonder, Ó ní àwọn tí wọ́n dókòó ní òun lè gbàgbọ́. the people sitting down, they may not believe. Nínú àmì yẹn ni mo ti sọ fún ẹ yẹn. I have told you among the signs, Àwọn tí wọ́n mú testimony wá sórí òkè. people that comes with testimony, Síbẹ̀ ẹ ò gba Ọlọ́run gbọ́. yet he not believe God. Ṣé ẹni tí kò gba Ọlọ́run gbọ́ lè dá wòlíì rẹ̀ lọ? When you don't believe God, can you believe your Ẹ prophets? gba Olúwa gbọ́. Believe God, A ò fi ẹsẹ̀ ẹyẹ múlẹ̀. and you shall be established. Ẹ gba wòlíì rẹ̀ gbọ́. Believe the prophets, Ẹ̀yin yóò sì ṣe rí. and you shall be prosper. Bó o bá gba wòlíì tó lè ṣorí rí. If you don't believe the prophet, you can never Bó prosper. ṣe wà nínú Bíbélì nìyẹn. That is how it is written in the Ẹjọ́ Bible. jẹ́ ìṣe yìí. Let it be with you. Areas Àwọn ìpele he has proved himself tó ti fi ara rẹ̀ wọ̀. that is God of our forefathers. Nígbà wo ni Ọlọ́run bàbá ńlá wa? Exodus 14 Exodus 14, 1 to 31. from 1 to 31. 14. Ìwọ farabalẹ̀ wá rí ibi tó tún ti sọ fún ẹ pé àlóhùn tó láti dúró pé òun ni Ọlọ́run àwọn bàbá ńlá. You just wait patiently and listen attentively. You will see where people say that he is God of our Wọ́n forefathers. máa kàwé. Are you there to read? Ẹ pàtó láti kó kàwé. Exodus 14 sir. Ẹ́ Olúwa sì wí fún Mósè pé Olúwa pariwo fún Mósè bẹ̀rẹ̀. sọ fún àwọn ọmọ Ísírẹ́lì Sọ pé fún àwọn ẹ̀ṣẹ́ ìwé pé. kí wọn kí ó darí kí wọn kí ó sì dó sí iwájú Píríọ́tì ní agbede méjì Migdolu Yes. ní òun òkun Olúwa ló sọ bẹ́ẹ̀. níwájú Ọ̀sẹ̀ ní- Bọ́sẹ́fọ́nì Yes. lọ́kọ̀ọ̀kan rẹ̀ ní ẹ̀bá òkun Yes. ní kí èyí kí ó dó sí. Ibẹ̀ ni ká dúró sí. Ibẹ̀ ni bẹ́ẹ̀ ti máa jẹ́ kó yẹ yín pé èmi ni Ọlọ́run àwọn bàbá ńlá yín. And that is where I will prove to you I am God of the forefathers. Olúwa nìkan ló lè ṣohun tó le. It's only God that I do something Ẹ̀yìn difficult. kan ò lè ṣohun tó le. No one can do a difficult thing. Olúwa nìkan ló ń ṣohun tó le. It's only God of our Tó forefathers. dẹ̀ máa mú jẹ. And he will. Tí kò sẹ́ni tó lè mú. No one. Ẹni tí kò lè mú tó mú ènìyàn lọ mú ènìyàn Ọlọ́run àwọn bàbá ńlá wa. Láti mú rẹ̀ fún Jésù. Ẹni tí wọn ò lè mú. Tó mú ènìyàn. Òun là ń pè ní Ọlọ́run àwọn bàbá ńlá wa. Ló bá ṣọ́ọ̀kì ẹ̀ máa lo wait na so. Nítorí tí Fáráò yóò wí ní ti àwọn ọmọ Ísírẹ́lì pé Nítorí pé Fáráò máa ń sọ nípa àwọn ọmọ
máa sí ọkàn Buhari yìí, wọ́n á máa ríran wò náà. You are going to see it. Láti jẹ́ kí ẹ̀yin mọ̀ pé òun ló lù wá. For you to know that He is the Lord. Buhari sì ní Fáráò ìgbà yìí. President Buhari now is the Pharaoh in of those Ó ti days. ní nígbà ayé inú àríwá ní sinmi. The way it is in the time of As people are facing suffering, they are shouting, they will add to the ingredient of the fire. Bí Fáráò ìgbà ní ṣiṣẹ́ lónìí. That is the way Pharaoh of those days. Kò mọ̀ bóyá èèyàn ń kú. You don't know whether somebody is there. Kò sí nǹkan tó kàn. There's nothing else happening. Kò mọ̀ bí yóò jẹun jẹun. You don't want to know whether you are feeding. Lájẹ̀ ń sọ̀rọ̀. A sì wí fún ọba Íjíbítì pé àwọn ènìyàn náà sá àyà Fáráò àti àwọn ìránṣẹ́ rẹ̀ sí yìí sí àwọn ènìyàn náà. Sọ pé wọ́n ti sọnù. Níbo lẹ wà? Verse 5. Káwé. Èyí ṣe tí àwọn fi ṣe èyí tí àwọn fi jẹ́ kí Ísírẹ́lì jọ lọ kúrò nínú ìsìn wa. Ó sì jí kẹ̀kẹ́ rẹ̀, ó sì mú àwọn ènìyàn rẹ̀ pẹ̀lú rẹ̀, ó sì mú ẹgbẹ̀ta àyọ kẹ̀kẹ́ àti gbogbo kẹ̀kẹ́ Íjíbítì àti olórí sí olúkúlùkù wọn. Olúwa sì mú àyà Fáráò àti ọba Íjíbítì lé, ó sì lépa àwọn ọmọ Ísírẹ́lì. Ọwọ́ gíga ni àwọn Ísírẹ́lì sì fi jáde lọ. Ṣùgbọ́n àwọn ará Íjíbítì lépa wọn, gbogbo ẹṣin àti kẹ̀kẹ́ Fáráò. Ó ní ọwọ́ gíga ní àwọn ọmọ Ísírẹ́lì fi jáde lọ. Bí yóò bá wà fún ọwọ́ gíga jáde wò lè jáde lábẹ́ wa. If Yorùbá did not come out with force, they can never be free. Ọmọ táwọn sọ fún wọn nìyẹn. This is what we are telling them. Àwọn wòlíì àgbà tí wọ́n ti jẹ́ pé ó mọ̀ pé mo ti sọ pé lánàá bí yóò bá ti di wòlíì àgbà àwọn tó máa bá jẹun làwọn ìjọba ẹni tó bá dẹ̀ ti lè bá ìjọba jẹun kò lè sọ òtítọ́ láyé wọn. The senior prophets, they are mingling with the president and they can never speak the Nítorí truth. ẹ̀kọ́ ṣe sọ pé bí yóò bá tí ìlówó ìwà oníwà ni wọ́n máa ṣe kí ni. Ìgbà tí àbúrò mi kan di owó kan nínú ọdún kan, mo rí pé ó lọ náwó yẹn tán, mo wọ́n náwó ọ̀nà ẹ̀ kí ló ń ṣe é. Mo ní kó má ṣe báyìí olórí owó yẹn tán nígbà tó tún yá tó tún rí owó ráńpẹ́ ó ṣe ló tún lọ da yàrá ìgbàlejò pẹ̀lú obìnrin. Bí yóò bá lówó kò ní wọn ìfà ẹ̀sẹ̀. You won't know. Yóò jẹ́ ìṣe. Let it be unto you. Sọ́dọ̀ tí wọ́n bá ti lè dúró sókè. They are stand there Tí wọ́n ti wà lókè. and they are there. Àwọn tí wọ́n máa pàdé lókè. People that will meet at the top, Àwọn ará bí yẹn. they are the people. Ẹni tó lọ sí Amẹ́ríkà lọ́níkà àwọn máa fún yín. You are entitled to diplomatic passport. Ẹ̀tọ́ ti fún ní visa Amẹ́ríkà diplomatic passport kí ló ti fẹ́ sọ? Ṣé ó lè sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn láì dá? Can they say somebody of Sọ some? bá a máa kú, a kàn máa preach fún yín pé ẹ má wọrí Nàìjíríà ṣe máa ṣe kí ni. Better. Ó jẹ́ pọ̀ pé Nàìjíríà ò lè ṣe ló pariwo pé lórí irọ́. Káwé. Verse 9. Ṣùgbọ́n àwọn ará Íjíbítì lépa wọn. Àwọn ẹni ní ṣe lè pa àwọn tó bọ̀. Gbogbo ẹṣin àti kẹ̀kẹ́ Tó Fáráò. wọ ẹ̀ṣẹ̀ àti kẹ̀kẹ́ Fáráò. Àti àwọn ẹlẹ́ṣin rẹ̀. Àti àwọn ẹlẹ́ṣin rẹ̀. Àti àwọn ogun rẹ̀. Yes. Ó sì lépa bá a. Wọ́n dúró ní ẹ̀bá òkun. Níbo ló wà ẹnu ti sọnù? Ẹsẹ̀ wọ́n ti sọnù. Wọ́n tún sọ̀rọ̀ ẹnu gíláàsì yìí dáadáa. Verse 9 sir. Kí ló ṣẹlẹ̀? Ṣùgbọ́n àwọn ará Íjíbítì lépa wọn. Àwọn ará Íjíbítì ló pa wọn. Gbogbo ẹṣin àti kẹ̀kẹ́ Fáráò. Ẹ̀ṣẹ̀ àti kẹ̀kẹ́ bá wọn. Àti àwọn ẹlẹ́ṣin rẹ̀. Àti àwọn ẹlẹ́ṣin rẹ̀. Àti àwọn ogun rẹ̀. Yeah. Ó sì lé wọn bá. Ó lé wọn bá. Wọ́n dúró ní ẹ̀bá òkun. Wọ́n bọ̀ ní ẹ̀gbọ́n kù. Ní ìhà Píárírì. Ilẹ̀ Kárọ̀sù. Níwájú Bẹ́fásì. Yes. Nígbà tí Fáráò. Ìgbà tó bẹ ṣẹlẹ̀ nígbà yẹn. Nígbà tí Fáráò sì súnmọ́ tòsí. Nígbà tí Fáráò súnmọ́ tòsí. Àwọn ọmọ Ísírẹ́lì gbé ojú sókè sí. Ojú ojú sókè. Kíyèsí. Kíyèsí. Àwọn ará Íjíbítì ń bọ̀ lẹ́yìn. Wọ́n bọ̀ lẹ́yìn wọn. Ẹ̀rù sì bà wọ́n gidigidi. Ohun tí Yorùbá nation fẹ́ ṣe nìyẹn. That is what Yorùbá nation is Ó dedicated di for. ìgbà tí a bá dúró tán báyìí kí wọ́n rí àwọn sójà tí wọ́n wà lọ́kùnrin wà lọ́kùnrin nígbà ìrọ̀lọ́run tó máa jà. Until they see us standing and soldiers and stand, that is when God will. Nígbà yìí náà máa pariwo wípé. Now shout. Bàbá mi ti jagun láì lò dáa. Òun ni ẹni wo fẹ́ ṣe. Tábà ti ń sọ wọ́n ní ẹ, máàmì mi ti lè sọ̀rọ̀ nípa ogun jù. Àwọn tí wọ́n
bọ́ nínú ìyà Fáráò ní ìgbàanì ogun náà làwọn náà jà. People that were saved during the torment of Pharaoh, then they fought war. Kàwé. Àwọn ọmọ Ísírẹ́lì sì kígbe mọ́ Olúwa. Wọ́n kígbe bí Olúwa ìgbà ni wọ́n ti kọ́ nìyẹn. Wọ́n sì wí fún Mósè pé. Wọ́n sọ fún Mósè wípé. Nítorí tí ìsà kò sí ní Íjíbítì. Kí ìwọ ṣe mú wa wá. Láti kú ní ijù. Kàwé. Àwọn yẹn ni wọ́n ń sọ̀rọ̀ pé kí ni mò ń sọ. Àwọn yẹn àwọn wà nínú ìrìn àjò. Wọ́n wíìkì àwọn náà wíìkì ìrìn àjò Yorùbá nation sí. They are the one that is attached to your nation. Ṣọmọ Egypt lọ bí wọn. No sir. Ọmọ Israẹli lọ. Ọmọ Israẹli. Ẹ kí ló dé? Ìdá tó mọ̀ pé irú nǹkan báyìí iṣẹ́ làwọn ọmọ ogun Fáráò máa dìde tiwa. Ewa ń kó wa lọ. Ìdá tó ti mọ̀ pé nǹkan tó máa ṣẹlẹ̀ yìí kí lórí tó ṣe kó wa. Ibi tí wọ́n ti jẹ́ kí Mósè ní problem níwájú Ọlọ́run. And that is where they made Moses to have a shortcoming before the Lord. Ara àwọn yẹn ni wọ́n sọ pé bàbá Akíntóyè ọmọ ayọ́kú àṣẹ pírẹsidẹ́ǹtì èmi tiẹ̀ ti ya wèrè báyìí èmi lóhun ológun lòun lọ́ba bí mo dá òun ti dà sọ pé pàtẹ́wọ́ fún Jésù. Kàwé. Èéṣe tí wọ́n fi ṣe wọ́n bẹ́ẹ̀. Èéṣe tó fi ṣe bẹ́ẹ̀. Láti mú wa jáde ní Íjíbítì wá. Ọ̀rọ̀ yìí kí àwọn ti sọ fún ọ ní Íjíbítì pé jọ̀wọ́ wa. Jẹ́ kí ọ̀wá kí ó máa sin àwọn ará Íjíbítì. Yẹ ká máa jìyà lọ àwọn kan wà bẹ́ẹ̀ tí wọ́n sọ pé kí ni Sunday tó wọ́n ṣe yìí. Ó bá fi wá sílẹ̀ ká máa ṣe bí ni. Ká máa yíra wa lọ. Ó sì sọ fún wa láti máa sin àwọn ará Íjíbítì. Ju kí àwa kú ní aginjù lọ. Mẹ́ta káwọn máa rí epo ní 500 naira. Ó fi ta fi wá sílẹ̀. Ó fi ta. Kó lọ máa ṣe ọmọ ọ̀dọ̀ nílé olówó. Torí bá ó ṣe kí ni? Ó fi ta. Tàbí ó fi ta. Kàwé. Verse 13 sir. Mósè sì wí fún àwọn èèyàn. Mósè pariwo jáde. Ẹ má bẹ̀rù. Ẹ má bẹ̀rù. Ẹ dúró jẹ́. Ẹ dúró jẹ́. Ẹ sì rí ìgbàlà Olúwa. Nítorí pé Mósè ló ń bọ̀ òun Olúwa. Moses is hearing from the Lord. Nítorí àpèjẹ máa ń pariwo. That is why he shall Set you free. faith. Mósè nìkan ní gbọ́ Olúwa. His holy man. Ó yẹ máa bẹ̀rù. Don't be Ẹ afraid. dúró jẹ́. Stand for it. Ẹ̀jẹ̀ máa ń gbọ́ Olúwa yìí. Mo sọ fún yín wípé láìsí ìjà, láìsí ogun, Yorùbá nation ló lè lọ. Ìlú ìṣòwò nìkan. Is not that Ìwà tó dọ́kọ̀ ìlú. you are just sitting Nínú ogun ìdílé rẹ̀. in your family Láìsí politics ìjà. without fighting, Láìsí ogun. without war, Ọ̀ níbi kan tó lọ. in no way. Lọ́jọ́ ìṣẹ̀lẹ̀. That is different. Sábẹ̀. Ẹ má bẹ̀rù. Ẹ dúró jẹ́. Bí ẹ sì rí ìgbàlà Olúwa tí yóò fi hàn yín lónìí. Nítorí pé ó ti sọ wípé sẹ́. Àní mo máa fi wọ̀nyí pé èmi ni Ọlọ́run àwọn bàbá ńlá. He said he's going to show you to you, I am God of our forefathers. Sábẹ̀. Nítorí àwọn ará Íjíbítì tí ẹ̀yin rí ní òní yìí. Ayé kì yóò sì tún rí wọn mọ́ Ṣé láéláé. Buhari máa wà títí láéláé ni? Dá mi lóhùn. Is he going to live forever? Bàbá Sùwé wà títí láéláé. In the last way, going to live forever? Ṣé o mọ kébé Kwara? Do you know Kebe Kwara? Kó kọrin. Quality. Ó ti kọ́ nípa ohun tó ṣẹlẹ̀. He has said about it. Ṣé ó wà títí láéláé ni? Is he alive? Jẹ́ òṣè. Let's hear it. Wọ́n ò lè sí títí láíláyé. Padà fún yóò náà fi bẹ́ẹ̀ yóò kẹ́tì ẹ̀. Wọ́n sì ti fi fún àwọn èèyàn náà pé. Ó sọ fún àwọn ènìyàn náà pé. Ẹ má bẹ̀rù. Ẹ má bẹ̀rù. Ẹ dúró jẹ́. Ẹ dúró jẹ́. Ẹ sì rí ìgbàlà Olúwa. Ìgbàlà Olúwa. Yóò fi hàn yín ní òní. Nítorí àwọn ará Íjíbítì tí ẹ̀yin rí. Àwọn ará ibi ti tọ́ ní lónìí. Ayé kì yóò sì tún rí wọn mọ́ láéláé. Ṣùgbọ́n prósẹ́sì tẹ́ ò ní fi rí wọn mọ́ láéláé yẹn ló ń bà yín lẹ́rù láti máa ṣe. The process that you are not going to see them again, that's where you are afraid. Wọ́n bà yín lẹ́rù. You are afraid. Ṣé máa kàwé? Verse 14 sir. Kí ló wí? Nítorí tí Olúwa yóò jà fún yín. Olúwa máa jà fún wa. Bẹ́ẹ̀ ni yóò sì pa ẹnu yín mọ́. Ẹ pa ẹnu yín mọ́. Olúwa sì wí fún Mósè pé. Olúwa pàdé Mósè pé. Ṣé tí wọ́n fi ń kígbe mi? Kí ló ṣe kí tẹ̀mí? Sọ fún mi àwọn ọmọ Ísírẹ́lì kí wọ́n kí ó sì tẹ̀síwájú. Wọ́n máa tẹ̀síwájú. Verse 16. Ṣùgbọ́n. Wọ́n tó sọ fún wọn pé wọ́n pariwo fi wọ́n sílẹ̀. Má ṣe kí ni? Don't shout again. Máa tẹ̀síwájú. Ṣé wọ́n mọ̀ mí? Don't you know me? Gbogbo etí mo sọ lánàá mi ò ṣe kù. The one I said yesterday has not come to pass. Tí mo sọ lánàá ṣé mi ò ṣe kù. Ṣé má pariwo? Má pè má tẹ̀lé ọ̀pọ̀ ìyàwó. Má ṣe ní àwọn ọ̀pọ̀ làwọn yìí. Má tẹ̀lé wọn yàwó. Ṣé ìdí wọn ṣe lánàá ní tí wọ́n sọ lánàá ní òṣè? Oh,
máa ṣe nìyí àkókò ti tó báyìí. Time has come. o ti wà lójú ogun báyìí. I am saying you are in warfare. àwọn ọmọ Egypt dẹ̀ ti lé yín pa. And the Egypt they are after. ohun tó máa wá ṣe nìyí. This is what you are going to ohun tí mi do. ò fi wọ̀n ẹ́ ní àti ìbẹ̀rẹ̀ nìyẹn. What I have not shown you from the beginning. bá fi ohun tó máa ṣe wọ̀nyí ní I àti have ìbẹ̀rẹ̀. shown you from the ó beginning. ṣeé ṣe kó lọ fọ́nmù. It is possible you find me. nítorí ẹ̀ wọ́n fẹ́ kó kọ́kọ́ rí àwọn ogun ńlá. I want you to see a great battle. àwọn ogun ńlá yẹn gbọ́dọ̀ ló jẹ́ kí Mósè ní agbára. That great battle that I ó ní ojú wa ní ogun ńlá báyìí o. ó tó máa ṣe nìyẹn. káwé. ṣùgbọ́n wọ́n gbé ọ̀pá rẹ̀ sókè. Ọba rẹ̀ sókè. Kí o sì na ọwọ́ rẹ̀ sí ojú òkun. Na ọwọ́ rẹ̀ sí ojú òkun. Kí o sì yà méjì. Ó sì yà méjì. Àwọn ọmọ Ísírẹ́lì yóò lọ àárín òkun náà kọjá. Máa lọ Ní ìyàngbẹ ilẹ̀. máa lọ ìwọ bí ọ̀pá rẹ̀ sókè. Stretch your Kí staff, gbé your ọ̀pá rẹ̀ rod. sókè. Sọ pé ìwọ bí ọ̀pá rẹ̀ sókè. Kí o sì na ọwọ́ rẹ̀ sí ojú òkun. Kí o sì na ọwọ́ rẹ̀ sí ojú òkun. Kí o sì yà méjì. We should divide it Tí Mósè into ti ní problem pẹ̀lú Ọlọ́run ló fẹ́ ká kó tìlẹ̀. Káwé. Ṣùgbọ́n Yes. ìwọ gbé ọ̀pá rẹ̀ sókè. Yes. Kí o sì na ọwọ́ rẹ̀ sí ojú òkun. Yes. Kí o sì yà méjì. Ó yà méjì. Àwọn ọmọ Ísírẹ́lì yóò sì lọ àárín òkun náà kọjá ní ìyàngbẹ ilẹ̀. Sọ pé Ọlọ́run bàbá wa ló sọ bẹ́ẹ̀. Káwé. Àti èmi Yes. kíyèsí Yes. èmi ó mú àyà àwọn ará Íjíbítì lé. Mo sì tún máa máa yàwó lè òkè mo fẹ́ kí wọ́n parí. Wọ́n sì tẹ̀lé wọn. Mo máa wọ̀rí. Mo ń sọ pé bí mo ṣe ń lọ bí mo ṣe ń sọ tó máa ṣẹlẹ̀ fún mi. I am telling you what will happen. Nítorí pé èmi ni mo mú tó máa ṣẹlẹ̀. Ẹ̀yin ò mọ̀, mo ń sọ bí ṣùgbọ́n tó bí a ò mọ̀ yẹn lẹ́ ń question mi gidigidi. Because you don't know it, you are questioning. Kò dẹ̀ sí bí a ṣe fẹ́ ní ibì kan tí kò ní sí olórí bẹ̀. There is no way you want to occupy a place that will not be the air. Olórí Ọlọ́run ti bá yẹn ẹni tí o máa dọ́wọ̀ sí ní ẹnu láti máa tẹ̀ lọ́gbìn. There is a person you listen to. Àti èmi kíyèsí èmi ó mú àyà àwọn ará Íjíbítì lé. Wọ́n sì tẹ̀lé wọn. A ó sì yìn mí lógo lórí Fáráò. Àti lórí gbogbo ogun rẹ̀. Yes. Àti lórí àwọn kẹ̀kẹ́ rẹ̀. Yes. Àti lórí àwọn ẹlẹ́ṣin rẹ̀. Yes. Àwọn ará Íjíbítì yóò sì mọ̀ pé èmi ni Olúwa. Nígbà tí mo bá gba ògo lórí Fáráò. Èmi yóò sì mọ̀ wípé èmi ni Ọlọ́run àwọn bàbá láàyè. Nígbà tí mo bá gba ògo lórí Fáráò. Lórí àwọn kẹ̀kẹ́ rẹ̀. Àti lórí àwọn ẹlẹ́ṣin rẹ̀. Lórí gbogbo nǹkan tó kọ́ kiri. Áńgẹ́lì Ọlọ́run náà tó ṣojú ogun Ísírẹ́lì, ó sì ṣí lọ sẹ́yìn wọn. Ọ̀wọ́ àmọ̀nàmọ́ná sì ṣí kúrò níwájú wọn. Ó sì dúró lẹ́yìn wọn. Ó sì wá sí agbada méjì ogun. kò jẹ́ kí wọ́n lọ mọ́. They are unable to move on. ogun tó wí kìkì pátá. The warfare of victory. àgbẹ̀yẹ Olúwa. The angel of God. ó jẹ́ kí wọ́n tẹ̀lé ìṣẹ̀lẹ̀. Let them the follow nígbà tí wọ́n tẹ̀lé ìṣẹ̀lẹ̀ bọ̀. follow the Israel. àgbẹ̀yẹ Olúwa kò ní wájú. ọ̀padà sí ẹ̀yìn wọn. kò jẹ́ kí wọ́n láyè padà. nítorí pé ó ti ṣe ká fún wọn. láti jẹ́ kí wọ́n ṣe kì í. Never let the perish. Ẹni tí wọ́n kàwé. Verse 20 sir. Yes. Ó sì ṣí wá sí agbada méjì ogun. Àwọn ará Íjíbítì àti àwọn ọmọ Ísírẹ́lì. sọ pé bẹ́ẹ̀ ni sọ pé bẹ́ẹ̀ ni. Nísòro ìgbà yẹn a máa lo bẹ́ẹ̀ ni púpọ̀. sọ pé bẹ́ẹ̀ ni. Ó sì ṣí wá sí agbada méjì ogun. Àwọn ará Íjíbítì Yes. àti àwọn Ísírẹ́lì. Yes. Ó sì ṣí àmọ̀nàmọ́ná. Ó ṣí àmọ̀nàmọ́ná. Àti òkùnkùn fún àwọn tí ọ̀wọ́. Oh my God. Ṣùgbọ́n Yes. ó ṣe ìmọ́lẹ̀ ní òru fún àwọn ará tí. Bẹ́ẹ̀ ni èkíní kò súnmọ́ ìkejì ní gbogbo òru náà. Ó sì ti na ọwọ́ rẹ̀ sí ojú òkun. gẹ́gẹ́ bí a ti sọ fún. As you have been told, tẹ̀wọ́n ni wọ́n ní pé Mósè the Ó Moses sì ti na ọwọ́ rẹ̀ sí náà lọ́wọ́ rẹ̀ sí òkè. stretch your hand. ọwọ́ nílé ìlà oòrùn. Fún òkun Bìsẹ́yìn. Yes. Ní gbogbo òru náà. Yes. Ó sì mú òkun gbẹ. Ọmọ òkun gbẹ. Ó sì gbìyà. Yes. Àwọn ọmọ Ísírẹ́lì sì lọ sínú àárín òkun. Gbígbẹ́. Yes. Omi sì ṣe òdì sí wọn. Omi ṣí òdì sí wọn. Ní ọwọ́ ọ̀tún. Ní ọwọ́ òsì. Ní ọwọ́ òsì. Àwọn ará Íjíbítì sì lé wọn. àwọn ará ìdíje ní ẹ̀pà wọn. Wọ́n sì wọ́ wọn lọ. Yes. Láàárín òkun. láàrin òkun. Gbogbo ẹṣin fọ́rọ̀. gbogbo ẹ̀sìn wọn náà. Ẹ̀bẹ̀ rẹ̀. àti kẹ̀kẹ́. Àwọn ẹlẹ́sìn rẹ̀. àti àwọn ẹlẹ́sìn rẹ̀. Ṣé nígbà tí ṣe òwúrọ̀. nígbà tí ìṣe òwúrọ̀. Wọ́n tí wọ́n wọ́n ará Íjíbítì. Olúwa wí. Láàárín ọ̀pọ̀ iná. Gẹ́gẹ́ bó ti sọ. Àti tí àwọn sọ́mọ̀. Yes. Ó sì pa ogun àwọn ará Íjíbítì. Pàdé wọ́n fún Jésù. The Jesus. Ó gbé Jésù ẹ̀ nìyẹn. That's
What is difficulty? When they have gotten to the destination, he manifests himself that he is the God of our Father. Stand on your feet. Thank God. Father, make me to end the journey of this year without any accident. I and my children, my wife, my husband, and sisters, make us to embark on this journey without no accident. After that prophetic mandate. She has done Amala today. Fear God. God knows what we are saying. Ṣé bá ṣe pé Bàṣíránṣì iná pé Bàṣíránṣì? Báwo lọ sí pé Bàṣíránṣì? Báwo la yẹ pé Bàṣíránṣì ìgbà yìí? Bàṣíránṣì! Nísìnyí kan, táwọn bá pè ní Bàṣí, a ní Bàṣíránṣì, Bàṣíránṣì, a ní Kàmàlà. Nọ́mbà rẹ̀ ṣe wá. Mo wí. I said it because I heard it. I didn't say what I did not hear. Altar that is destroying good things in your life. I said it because I heard it. Altar that destroys life, that is kept in your life. Seven powerful.
You are not ready to say amen. Àwọn àti rẹ́díò orí òkè ti rẹ́díò. The trance is yourself. Àtẹ̀síwájú. Ọ̀rọ̀ tó bá ti ń tó àkókò, a máa bá sọ̀rọ̀. A sì máa fi májẹ̀mú ìrìn àjò wọn wá wípé sẹ́, tó bá ṣe nǹkan báyìí ló máa ṣẹlẹ̀. Ohun tó ṣe Jésù ní ṣùgbọ́n láti ibẹ̀ tí Jésù ṣe ìrìn àjò yẹn tó Jésù kọsẹ̀ nítorí pé ó ti bá Jésù ní májẹ̀mú. As Jesus Christ embarked on the journey, because there was a covenant between them, and Jesus Christ did not fail. And that is what we call trance of covenants. He made himself to suffer because of himself, because of his own, because of the people of God that they are under, and because of the universe. And that is what he did. And we too want to do it. God that called Jesus, that made him a servant, he called us. He called a carpenter. He called a bricklayer. Are you a pastor? That is it. What you really mean is a teaching. Stretch your hands and hands. Every individual edits what you read and say it. After the voice. Powers. Power limiting your prosperity or your progress. I speak out. Power limiting. From Scotland to Nigeria. That God gave this man praise. I heard what's with that. The money power. Putting cause on you. Many cause on I will throw this one and everyone should go back to this. I don't want this to happen on the trance. But I know the people I have sent to. Just 3 people. With this mic, we are ready to praise Him. Do what God asks us to do. Have you said it? I said it. Weapons of discouragement. Weapons of discouragement in your heart. Orí èèyàn tí yóò pè ní ṣó jẹ́ kéèyàn máa ní ìrẹ̀wẹ̀sì ní ọ̀dọ̀ ẹni tó ṣe mọ̀ bíbẹ̀ ló máa padà lọ parí ayé ẹ̀ sí ṣó jẹ́ kí èèyàn tí ìgbìmọ̀ ajé pé kò sí ọpọlọ lórí ẹ̀ ṣó jẹ́ kí èèyàn máa ní ìrẹ̀wẹ̀sì bó olówó wà kú bíbẹ̀ bó olówó wà kú bó kúrú wà kú bó bá sọ̀rọ̀ wà kú bó onídìí wà kú bó pẹlẹbẹ wà kú bó sẹ́ni tí ò ní kú bó olójú wà kú bó pupa wà kú bó dúdú wà kú. In some way, you should know the importance of God. So, it is not good of anything on this earth. In the movement of the journey of life, and you are now having a discouragement in Jesus Christ. You do not fear the judge of the universe. Stretch your hand. I hear it. And I'm saying it out.
weapons of discouragement tí ayé ti fáyà sínú jọ́ní ayé. that are the fire in your journey of life. ó jẹ́ pé tọ̀dọ̀ Jésù yẹn nìkan lọ́ba ní wò wá pàdé mi ní Washington hotel lọ́ba ní wọ́n lágo méjì àárọ̀ àti aago mẹ́rin òru ló ti máa para ló ti máa ta. You will be preparing from 4 a.m. kìlọ̀ tó bá jẹ́ ti Jésù yìí. But of Christ, yóò bá ti di aago mẹ́sàn-án. if not 9, aago mẹ́wàá. 10, aago mọ́kànlá. 11, tó o ní kò ní di àmàlà tó o ní. you will not leave the amala you are selling, stretching in. èmi kọ́ ni mo ṣí ẹ̀. I am not the one affecting you. púpọ̀ náà ló fi ṣí ara rẹ̀. Many of it is from you. gbogbo ọ̀nà. I heard mo it. sì wí. I'm saying it. gbogbo irinṣẹ́ ìrẹ̀wẹ̀sì. Weapons of discouragement èyí tí ayé ti fi dì ẹ́ mọ́lẹ̀. that they have used to tie you tó down. bá nílẹ̀ pé ò jẹ́ èèyàn nínú ayé You yìí. see yourself, you wọ́n are wí gẹ́gẹ́ bí kò lọ níbi tó dúró sí yẹn irinṣẹ́ yẹn pẹ̀lú àmì méje kó kún mọ́ lára bẹ́ẹ̀ lórúkọ Jésù ẹ kú jáde.